lórí fídíò tí Baba Lado ṣe nípa ti gómìnà wa bàbá wa ẹlẹ́yinjú àánú, bàbá tí ò ní bàjẹ́ fún, tí nǹkan ò ní bàjẹ́, bàbá wa gómìnà Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Ògùn, tí ó ti fẹ́ máa di gbẹ́mi sí omi òtó báyìí. Àkọ́kọ́ náà, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ èèyàn ńláńlá, ẹ dákun, tẹ́ ẹ nífọ̀n lè kan ná, ẹ bá wa mọ bẹ́ẹ̀ bá ṣe bá wa ṣìpẹ̀ fún gómìnà wa, because ó dàbí pé wọ́n ti ní kí wọ́n máa wá Baba Lado, ó dẹ̀ lóun ti kúrò nílé gẹ́gẹ́ bí fídíò tó ṣe. Baba Lado tún wá ṣe another fídíò míì láti fi bẹ̀bẹ̀. Baba Lado, nínú ẹ̀bẹ̀ tó sọ pé o bẹ̀ yẹn, àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tó sọ tó tún kù díẹ̀ káàtó. Ká sọ wípé o ṣe fídíò nígbà tí inú ń bí ẹ, ẹnu gbé ẹ. Kò sí irú èèyàn tí ò lè ṣe nǹkan báyẹn nígbà tí inú bá bí jù. Iná fi ní tí inú bá ń bí èèyàn, kí èèyàn ṣọ́ra fún ahọ́n. Ká wá gbà pé o ti mistake yẹn ná. O wá fẹ́ ṣe àtúnṣe lé lórí. Ó kọ́kọ́ lọ bá àwọn àgbààgbà, ó lọ bá àwọn èèyàn jàkànjàkàn. Iná fi ní kéèyàn tó ṣe nǹkan, kéèyàn kọ́kọ́ wọ ẹ̀yìn náà. Ṣé èèyàn lé èèyàn tó gbà yàn lẹ̀ nígbà tí èèyàn bá dálẹ̀ tán. O ti wá mistake yẹn ná, o tún wá ń padà tún ṣe another mistake míì tó tún lè bí wàhálà míì. O wá ń sọ wípé ìgbà tó ń sọ yẹn o ti mu ọtí. Wípé o ló mu ọtí nígbà tó ń ṣe fídíò yẹn, another ẹ̀sùn míì tún ló tún fi kanra rẹ̀ yẹn. Mistake ni pé o mu ọtí kò tó sọ̀rọ̀. Àwọn àgbà sì ní bí ọlọ́tí bá mu ọtí tó sọ nǹkan kan jáde, ní tó ń bẹ́nu ẹ̀ tó fẹ́ sọ náà ló fọtí yẹn sọ yẹn. So pé o mu ọtí yẹn, another Ọlọ́run ní jẹ́ ká rí ẹ̀sùn burúkú, as in àní rí ọ̀ràn tí ó jọ agbára wa lọ. Pé o mu ọtí, ìjọba la sì bá ń fa nǹkan, ìjọba sì lélẹ́yìí, ìjọba ò ṣe é bá fa wàhálà, ṣùgbọ́n ráwọn aṣáájú owó ibi tí ọ̀rọ̀ yẹn padà wá já sí. Ẹni tí ò nífọ̀n tí ò lè, ẹni tó nífọ̀n tó lè kanná gan, ó bá ìjọba fà á, ó mọ rírì ẹ̀ ká tó wá bùrọ̀ èèyàn tí ò léèyàn. Ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin èèyàn ńláńlá, ẹ dákun, on behalf of Baba Lado, ẹ bá wa bẹ gómìnà wa Governor Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Ògùn State, kán bá wa forí jìn. Ó dẹ̀ lóun mu ọtí tó lóun mu, ó fẹ́ fìyàn gáìdì ara ẹ̀ ni, kì í ṣe wípé ó mu ọtí. Nígbà tí inú bá ń bíyàn, kò sí nǹkan téèyàn ò lè sọ lásìkò ìgbà náà. Nítorí Ọlọ́run, ẹ bá wa forí jìn Baba Lado o. Gbogbo ẹ̀yin àgbààgbà, gbogbo ẹ̀yin tẹ̀sí jẹ́ bloggers náà, ẹ má jáwọ́ wípé tí ẹ ti bá ó ti fi ẹnu kọ, ó sì gbá, kò sẹ́ni tí nǹkan báyẹn ò lè padà wá kàn gbò bá yá. Ẹ dákun, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á jáde on behalf of Baba Lado, kí a ṣe kíni, ká tọrọ foríjìn lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún, kán sì bá wa ṣe kíni, kán bá wa foríjìn. Torí Ọlọ́run, bàbá wa, gbogbo ẹ̀yin àgbààgbà, mi fẹ́ dákọ kó mọ̀ tún di ti ó ṣòṣèlú. Ó láwọn èèyàn kan tó yẹ kí n dákọ, bọ̀ mi fẹ́ kó dàbí pé ọ̀rọ̀ òṣèlú ni. Nítorí Ọlọ́run, Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi, ẹ ṣeun. Ìyá kan bẹ ní ìlú Ọ̀yọ́ ní ìdojúkọ LA Primary School ní Sábó, Ọ̀yọ́ Aláàfin. Ìyá wa Yèyé Tádésí, bóyá ẹ fẹ́ dirú ẹgbẹ́ ni, ẹ fẹ́ ṣẹ́fà ajé, iṣẹ́ yín ò lọ déédéé, àìta ọjà, ábíbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ kàn sí ìyá yìí. Ọlọ́run lò wọ́n pọ̀ o, ẹ kàn sí wọn pẹ̀lú fọ́nrán wọn tá a fẹ́ lò láìpẹ́, ẹ ṣeun. Wọn kàn tọ́jú ara ni. Eléyìí wà fún ìfúnpá gíga. Ṣé ẹ ti mọ̀ pé tí ìfúnpá gíga bá dénú ara, oríṣiríṣi nǹkan ní ọmọ ṣe. Orí tí ń fọ́, làárọ̀ ọmọ ró, gbogbo nǹkan ọmọ ṣe nú ara, tóńgò ní mọ̀ bí iṣẹ́ ń ṣeun. Kódà bí wọ́n bá ní ọlọ́ra bẹ́tàsì, kọ́ lọ ra paracetamol, gbogbo ẹ̀ ní ó lò, orí fífò ò ní lọ. Ìfúnpá gíga ti bẹ̀rẹ̀ nú. Téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní lo àgúnmọ̀ ọwọ́ mi yìí pẹ̀lú ẹ̀kọ́ gbígbóná ni, kèé yàgbẹ́, àtọkùnrin àtobìnrin, kèé yàgbẹ́, kèé ṣe nǹkan kan bí mo ṣe mú lọ yìí. Èèyàn gbọ́dọ̀ lò tán kí n tí ń ṣe ọmọ kú òǹbẹ, kí n tí ń ṣe ọ̀pọ̀ gbọ́dọ̀ kú òkè, kò ní sí ti jẹ́ ẹ̀pà tẹ́sán kan ní ìfúnpá, kò sí nǹkan kan mọ́ nínú ara rẹ̀ lẹ́yìn kó lọ ṣàyẹ̀wò.
kó sì máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tó bá ti lo àgúnmu yìí. Àgbo yìí náà wà fún. ó dà kó jẹ́ pé èyí ò sí Nàìjíríà. kọ́mọ́ sí Nàìjíríà àwọn DHL láàgbé fún àṣẹǹdì ẹ̀yọ́ dọ́dọ̀ rẹ̀ á sì kọ́ bí ó ṣe máa lò sí i. Àgbo rẹ̀ náà nì tó dàbí rẹ̀. Àgbo tó ń wò lọ́wọ́ mi yìí àgbo kódà kò sí téèyàn ò lè pé bó ṣe wà yìí torí pé ṣe mọ̀ pé ìfúnpá gíga lọ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ stroke ni ó ti di rọpárọsẹ̀ àwọn ẹlòmíì ó ti lọ ṣe wá mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ní ń gbà wá òmíì atẹ́gùn ni ó gbà wá òmíì àránsí ni gbogbo yòókù nítorí kó lè sọra rẹ̀ dà téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí tẹ̀ ń wò lọ́ọ̀ mi yìí tí bá ti mu ní gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́ téèyàn lọ bá rán wá ó tẹ̀ ní ó dùbúlẹ̀ àárẹ̀ padà tọ́ba jẹ́ yí pé wọn ọ̀ràn wá pé atẹ́gùn lásán ni kò ní gbúrò rẹ̀ mọ́ yóò mọ sọ̀rọ̀ dáadáa apá àtẹsẹ̀ tí wọ́n rí pé kò rí gbé òun yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ rí náà yóò mọ ṣiṣẹ́ kí gbogbo inú eegun ara rẹ̀ ní bó ṣe wà yìí àmọ́ nǹkan àmúlẹ̀ nǹkan tó le díẹ̀ ni la fi ń ṣe àgbo yìí àgbo tó dáa gan ni téèyàn fi dá pé tí lùlù òde kankan fi dénú ara èèyàn ní àgbo yìí. Nọ́mbà mi ni 081 bẹ́ẹ̀ ni a lè sọ price nọ́mbà mi ni 081 60 98 76 47 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ̀yin ẹ̀ ní àwọn ọṣẹ kan náà tó wà. àwọn ọṣẹ wà àwọn ọṣẹ ọ̀là tọ́jú àsínú ọ̀là ọṣẹ àtúndè gidi ẹni tí bá máa lo ṣẹ́ tí ṣèdè ṣiṣẹ́ lára rẹ̀. adé wá mi wá o èmi ò lè dáyé ṣe. bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore yèyé ọ̀jẹ̀ kẹ́mi mo rọ́mọ ká atáyé sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀ irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá pábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá ṣe Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fínra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀ yèyé ọ̀jẹ̀ kẹ́mi mo rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ atáyẹ̀sí ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yín sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 0816 098 7647 tàbí 0912 993 3265 má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́ ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.